Ẹ ǹlẹ́ o ẹ̀yin wa nílé lóko lájò lẹ́yìn odi níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì Ojúlówó Yorùbá. Ètò yín ètò wa náà ni ètò gbédè màṣà ǹjẹ́ gbédè ǹjẹ́ màṣà. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ẹ máa bá wa ká lọ. Ṣé rí lórí ètò ní àsìkò tí a wà yìí, eléyìí àrà ọ̀tọ̀ ni. Ìgbà tí mo ṣe ètò tán pẹ̀lú ẹni tí mo bá pàdé, ó ní àwọn àbúrò mi yìí làwọn náà bá yarí pé tọ̀ irọ́ ẹ̀gbọ́n ẹ ti ń ṣe fún àwọn èèyàn látàárọ̀, àwa náà ṣé àní ṣe ni, àwa náà a fẹ́ gbìyànjú, àwa náà a fẹ́ dá sí gbígbé àṣà àti èdè Yorùbá ní arugẹ, àwa náà a fẹ́ dá sí ẹ má jojú wa làbá ní pé tọ̀ ẹja ṣe ẹ mọ̀ bá wa ká lọ. Ẹ ǹlẹ́ o, kí ló kọ yín? Orúkọ mi ni Ọlọ́runyọmí Stella. Ọlọ́runyọmí Stella. Ṣé ó kọ tí yín ni Ọlọ́runyọmí àbí ó kọ ìdílé? Ó kọ ìdílé. Ní Stella gẹ́gẹ́ ni orúkọ tí yín? Kí wá ní ó kọ Yorùbá yín, ó kọ Yorùbá yín gangan tí wọ́n sọ yín? Ó kọ Yorùbá mi ni Ṣẹwà. Ṣẹwà, Adéṣẹwà àbí ọmọ Ṣẹwà? Adéṣẹwà. Adéṣẹwà. Kí ló kọ rẹ̀? Oyèbísí Ọrẹolúwa. Oyèbísí Ọrẹolúwa. Tọ́ gbogbo tọ́lọ́run fi ta wá lọ́rẹ kò ní dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́. Tọ́ ẹ̀yin àbúrò mi, àwọn ìbéèrè tí màá bi yín léèrè, tí mo bá bi ẹnìkan léèrè tí ò bá gbà, ẹnì kejì ó ní oore ọ̀fẹ́ láti dáhùn rẹ̀. Bẹ́ẹ̀ ni ìbéèrè tí màá sì béèrè lọ́wọ́ yín, bóyá ó lè tó bí mẹ́rin náà, ó sì lè mọ́ tó, ó sì lè jù bẹ́ẹ̀ lọ. Ṣé ń gbọ́ bá wọn? Lórí gbogbo ìbéèrè kọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà náà ni ló wà lórí ẹ̀. Ṣùgbọ́n ẹ sì rí dájú wípé ẹ ò sọ èdè míì tó yàtọ̀ sí Yorùbá. Ẹ mọ̀ pé Yorùbá ni à ń sọ. Látàárọ̀ tèmi ti débí, ṣé ẹ gbọ́ Gẹ̀ẹ́sì lẹ́nu mi? Ṣé ẹ gbọ́? Ẹ gbọ́. Fún ìdí èyí ẹ sinmi jẹ. Ẹ sinmi jẹ kémi náà sin yín jẹ. Ẹ má sọ Gẹ̀ẹ́sì. Ẹ má bójú wa jẹ́ o. Tó ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Ó yá ka abidi. ABD AFEG EEG Kínni mi o pírí sí t. Wí pí wú sí tí. Ṣó gbà? Rárá. Kò gbà? Ó yá ìwọ kà. ABD AFG Kínni mi o pírí sí tí wú bí wí zí tí wú wí i. Ẹni kan nínú yóò tí gbà ọ́. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé ẹ gbà? Ẹ mọ̀ pé ẹ gbà? Ẹ ti gbàgbé? Yàrá akẹ́kọ̀ọ́ kẹlò lẹ wà nílé ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ yín ní kínní? Yàrá kẹfà. Ìkẹfà ẹni wọ́n ti kọ́ ìwọ? Bẹ́ẹ̀. Yàrá akẹ́kọ̀ọ́ kẹlò ní ìwọ wá tí wọ́n ti kọ́? Yàrá kẹta. Ìkẹta? Bẹ́ẹ̀. Ìkẹ́kọ̀ọ́ kẹta ló wà tí wọ́n ti ẹ wá ti fi jẹ kọ́. A B D E F G B I J K L M N O P R S Ş T U W Y. Ó yá pàtẹ́wọ́ fún mi, ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ mọ abidi. Ẹ ti gbàgbé. Ẹ wo ẹ mọ bá ń dín oúnjẹ àwọn ọmọ ìkú. Ẹ mọ bá ń dín oúnjẹ wọn kù. Táwọn yòókù bá ń fi ẹran jẹun, káwọn máa jẹ àsán kí wọ́n lè bá rántí.
ṣé látòní lọ ẹ gbọ́dọ̀ gbàgbé mọ́ ṣé ẹ ti gbọ́ ẹ gbọ́dọ̀ gbàgbé mọ́ tọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú àmì ohùn mélòó ni a ní sílébù mẹ́ta. àmì ohùn Mẹ́ta. mẹ́ta ó yá dárúkọ mẹ́tẹ̀ẹ̀ta kí ni mẹ́tẹ̀ẹ̀ta Àmì ìdánidúró. Ah, ah. Dèrèmí. Dòrèmí. ní kí ni dòrè mí kí ni dòrè mí àmì ohùn ni kò jọ lójú torí pé wọ́n gbé sí ọ létí ni wọ́n gbé sí ọ létí ni tọ́ ẹ jẹ́ n sọ tèmi. òun ti gbá ti ẹnu wọ́n ti gbé sí létí ó ti gbá níbo mo fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sí wọ́n sọ tiẹ̀ náà bọ̀ ní sùn mẹ́rin ni. ó yá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mẹ́rin bẹ́ẹ̀ ni ẹ ṣeun yá wa ẹ ṣeun mẹ́rin lè tọ́ dáhùn mẹ́rin lẹ́jọ́ dáhùn. ẹ ti fẹ́ yọ kọ́bà ẹ ti fẹ́ yọ kọ́bà okùn mẹ́ta ilé ti fẹ́ yọ kọ́. ìwọ ti gba ìwọ ò tí gbà kankan ó yá ẹ ti tiẹ̀. kí ló kọ rẹ Orúkọ mi ni Ọlọ́runjọmí Ṣẹ̀wò. Adéṣẹwà àbí Bẹ́ẹ̀ni, ṣé wọ́n ti kọ́ yín ní sílébù nílé ẹ̀kọ́ yín bẹ́ẹ̀ni. sílébù mélòó ni ó wà níbi Adéṣẹwà sílébù mélòó la lè yọ ńbẹ̀ Mẹ́rin. mẹ́rin Bẹ́ẹ̀. ó dán lójú Adéṣẹwà. Mẹ́ta. ṣé mẹ́ta ni Mẹ́ta. ṣé mẹ́ta ni Adéṣẹwà. Mẹ́ta. mẹ́ta ni ṣó gbà Bẹ́ẹ̀. ó gbà Bẹ́ẹ̀. ó gbà Bẹ́ẹ̀. tí wọ́n ti ṣì ọ lọ́nà ṣáwọn ni wọ́n kọ́ nílé ẹ̀kọ́ Adéṣẹwà. ṣáwọn ni wọ́n kọ́ nílé ẹ̀kọ́ ṣáwọn ni wọ́n kọ́ Rárá. ta ni wọ́n kọ́ nílé ẹ̀kọ́ Èmi. kí ló dé tó ń gbọ́ tiwọn tí o sọ nǹkan tó wà lọ́kàn tiẹ̀ tí wọ́n ń ṣì ọ lọ́nà tí wọ́n náà ti gbà pa Wọ́n ṣì mí lọ́kàn. kí ló dé tí wọ́n ń tẹ́tí sí wọn kí ló dé tó ń tẹ́tí sí wọn ìbéèrè méjì tiẹ̀ náà ìbéèrè méjì ẹ̀ o ti pé bá o ti gbà kankan mẹ́rin ni Adéṣẹwà nǹkan tí ó fi dán lójú ni wípé gbogbo sílébù pátápátá ṣó ń gbọ́ mi gbogbo sílébù kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ tàbí nínú gbólóhùn yóò gbé fáwẹ́lì ẹyọ kan yóò gbé dání fáwẹ́lì ẹyọ kan yóò wà ń bẹ̀ tó bá dẹ̀ wò kíni kíni ṣé fáwẹ́lì kọ́ fáwẹ́lì ni dé tó bá wo inú adé ìyẹn d àti a ṣó ó yẹ bẹ́ẹ̀ tó bá wo ṣẹwà náà ṣí ń tiẹ̀ kíni kọ́nsọ́nàǹtì ni àbí bẹ́ẹ̀ kọ́ kíni fáwẹ́lì ó ti rí bẹ́ẹ̀ wà wí kọ́nsọ́nàǹtì kí ló tẹ̀lé fáwẹ́lì mélòó wá nù Adéṣẹwà mẹ́rin ni ṣó ti yẹ bẹ́ẹ̀ tọ̀ fáwẹ́lì mélòó ni ó wà fáwẹ́lì Yorùbá mélòó la ní gbogbo fáwẹ́lì Yorùbá ta ní mélòó ni gbogbo ẹ̀ márùn ó yá kà fún wa A, E, I, U, O, U. Méje. fáwẹ́lì mélòó ló wà Méje. ó yá kà A, E, I, O, U. a e I o U ẹ wò láti ìsìn lọ ọ̀dà yóò mọ̀ dàbí wà lẹ́yìn pé à ń ṣe òjòrò tí mọ̀sínú mọ̀síkùn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ mọ̀ ṣe mọ̀sínú mọ̀síkùn bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ṣe mọ̀sínú mọ̀síkùn tọ̀
ìwọ ló kàn báyìí àbí ṣé wọ́n ti kọ́ yín ní àmì ohùn bẹ́ẹ̀ ó yá fi àmì ohùn sí orí orúkọ rẹ Adéṣẹwà. ṣẹ̀wá jáde Ṣó àmì ohùn àmì àmì ohùn wọ́n ti kọ́ yín mọ́kọ́ àmì ohùn fi sí orí orúkọ rẹ Adéṣẹwà. mẹ́rin mẹ́ta Rárá kí ni àmì ohùn mélòó ló wà? àmì ohùn mẹ́ta ló wà. Ó yá dárúkọ wọn. àmì ohùn mẹ́ta ish ó wà ní Yorùbá yìí pa ish O ti fi jẹ̀kọ́ ọmọ yìí ish àjẹyò rẹ̀ sì pọ̀ jù àjẹyò àwọn ọmọ ẹ̀ ti pọ̀ jù. Lè dúró pẹ́ ọjọ́ ń lọ àbí. Àmì ohùn mélòó ló wà? Mẹ́ta. Ó yá dárúkọ wọn. Do re mi. Ní kíni? Do re mi. Ní kíni? Àmì ohùn mẹ́ta. Àmì ohùn mẹ́ta. Ó yá kí ni orúkọ rẹ? Oyèbísí Ọrẹolúwa. Oyèbísí Ọrẹolúwa. Ó yá fi àmì ohùn sí orí Ọrẹolúwa. Do re mi. Adéṣẹwà. Sílébù mélòó ló wà ní lórí Adéṣẹwà? mẹ́rin Mẹ́rin. Àmì ohùn mẹ́ta ló wà. Ṣé ń gbọ́ mi? Do, re, mi. A ní do ní, àmì do ní. Ṣé ẹ rántí báyìí? Re ní, mi ní. Ṣé rí re yìí? Ohun kò pọn dandan ká fi sórí ibi tó bá ti jẹyọ ní orí gbólóhùn tàbí lórí ọ̀rọ̀. Kò pọn dandan ká fi sórí rẹ̀. A filẹ̀ ní òfìfo ni. Ṣó ń yé yín? Tẹ́ bá fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fi àmì sí orí ọ̀rọ̀. Orúkọ tiẹ̀ Adéṣẹwà àbí? Adéṣẹwà àbí? Orúkọ tiẹ̀ Ọrẹolúwa àbí? Tẹ́ bá fẹ́ fi àmì sí orí àmì ohùn sí orí ọ̀rọ̀ ní ọ̀nà tó jẹ́ pé ó máa gbà yé yín dáadáa. Báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe. Ẹ pín sí sílébù náà. Ẹ kọ́kọ́ pín sí sílébù. Ṣé bọ́n ṣe kọ́ yín náà nù pé ẹ kọ́kọ́ pín sílébù? Adéṣẹwà. Mélòó nù? mẹ́rin Mẹ́rin. Bẹ́ẹ̀ wá ṣe pín sí sílébù. Ẹ mọ̀ pé dòrémí ni àmì ohùn mẹ́ta tí a ní. Ẹ wá máa pè ní sílébù, ẹ wá máa pè ní ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú àmì ohùn ẹ máa pè sínú. Ṣó yé yín? Tọ́lá ní kí ni àmì ohùn tó jáde? Re. 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 Kò ní sí nǹkan bẹ́ẹ̀ tó ń gbàdúrà pé re ni àbí bẹ́ẹ̀ kọ́? Ìkejì ńkọ́? Dé. Kí ni dé? Àmì ohùn dòrémí ni àmì ohùn àbí? Tẹ́ bá wá ti ń pe àwọn
sílébù yìí àwọn ọ̀rọ̀ yìí bí Adéṣẹwà ṣe lọ náà ni ẹ ṣe máa pè é ṣùgbọ́n ẹ wá máa pè ní ẹyọ kọ̀ọ̀kan Adéṣẹwà bí wàá ṣe ń pè yẹn ẹ wá máa pè ní àpèsínú pẹ̀lú àwọn àmì ohùn yẹn kẹ́ fi lè mọ àmì ohùn tó máa wà lórí sílébù kọ̀ọ̀kan ṣóyé bẹ́ẹ̀ yẹn àti ṣe a tó jẹ́ a tó jẹ́ ìyẹn re ó wá ku dé àbí bẹ́ẹ̀ kọ́ a dé re ní ṣe ń kọ́ ṣe re wà kò lọ jìnnà ṣe gbí wà nínú àmì ohùn ni tó ó yá ẹ pé dòre ní ẹ pè sínú kẹ pè ní àpè pé kí n gbọ́. Àbí do re mi ọyọ ẹja ṣe Ọrẹolúwa sílébù mélòó ni a pín Ọrẹolúwa sí mélòó ẹja kàkà wò. Ẹni ẹ̀ta márùn-ún tọ̀ ọya ẹja fámìlì lórí ọ rẹ orí ọkàn kè ó ṣoríire ìwọ náà ó ṣoríire ẹjọ ṣoríire bóyá ó lu mọ́tò jẹ́ kí lu mi wa ńkọ́ wa re wa èmi gan mo tó ti sọ re Ọrẹolúwa rere mi re tí wọ́n bá ní pé kẹ́kọ̀ọ́ orúkọ yín ní ọ̀la ní ìsìn kẹ́sì fún agbọ́dọ̀ yà bẹ̀ jù níbọ̀ mú kẹ́sì mọ́ mẹ́sẹ̀ wà bẹ̀rẹ̀ mọ́ mẹ́sẹ̀ agbọ́dọ̀ tó fi wọn yọ ní. bẹ́ẹ̀ ṣe kọ eléyìí bẹ́ẹ̀ nínú ìsìn náà lẹ́sẹ̀ kọ ọyọ bàbá tí ló lè yí ta o tí lọ dí mo wá. bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ fi àmì mi lórí. àwọn òye rẹ̀ lọ tí lọ dí mo wá. ìyẹn tí ó ti lọ. Kí ni igba? Kí ni igba? 200. Ẹni méjèèjì sọ ti sọ ìjọsẹ̀ Gẹ̀ẹ́sì. Níwájú yẹn pé nǹkan tí wọ́n ń sọ nílé kejì ilé mọ̀ gbọ́ ẹ ti sọ Gẹ̀ẹ́sì. Kí ni igba? Kí ni igba? Sọ̀rọ̀ sókè o. Ó ti sọ Gẹ̀ẹ́sì ní. Ó tó ti sọ Gẹ̀ẹ́sì ní ó ti di méjì. Pé ọyá ìwọ lọ kí ni igba? Sọ̀rọ̀ sókè o. Ọgbọ́n òye kan tí wọ́n ń sọ ní ọgọ́rùn-ún méjì ó gbà ìwọ náà ti gbẹ̀yà ọ̀kan ó ti sọ Gẹ̀ẹ́sì kan àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ti sọ Gẹ̀ẹ́sì méjì
ìwọ kò gba méjì. Ìbéèrè tiẹ̀ ni wọ́n ti gbà wọn. Tọ́ igba òun ni a tún lè sọ pé tàbá ń sọ iye owó a lè ní àpò kan. Tó bá jẹ́ pé iye owó la fẹ́ sọ a lè sọ pé igba náírà. Tó bá jẹ́ pé òǹkà ni ọgọ́wàá òun náà ni igba. Ogún lọ́nà mẹ́wàá òun náà ni igba. Kí ni ó pé? Igba ogún lọ́nà mẹ́wàá. A wá sọ pé ọgọ́wàá ọgọ́rùn-ún méjì. Ó yá kí ni òkè ní èdè? Ó dáa ó yá pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ó dáa ìwọ náà ó ti ọmọ àti ẹ ti léra yín bá ọ. Méjì. Tọ́ kí ni báírò ní èdè Yorùbá? Tákàdá. Pẹ́ẹ̀ náà ni báírò kí wà ní kíni pẹ́ẹ̀ ní bírò Gẹ̀ẹ́sì náà nù. A ní ó kọ Yorùbá fún mi. Kíni. Wọ́n sọ Gẹ̀ẹ́sì rárá ní kí ni ṣé wọ́n tó ló kọ́ mi fún mi? Eke wo? Ṣé eke wo? Gbègbé ni bírò pẹ́. Ẹ jẹ́ kí a fi òpin sí báyìí torí fọ́nrán yìí ó ti kọ́. Ní báyìí ìwọ gba Ọrẹolúwa gba 3, Adéṣẹwà gba 2. Ṣùgbọ́n Ọrẹolúwa sọ Gẹ̀ẹ́sì 3 tí a gbọ́ tí a sì lè gbámú. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bóyá sọ̀rọ̀ sí ká mọ̀. Ìwọ sọ Gẹ̀ẹ́sì mélòó ni wọ́n sọ? Méjì. Gbáǹkọ́ ju méjì ló sọ. Tọ́ tábà wá yọ 3 tí wọ́n gbà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́nà 3 ló jẹ́. Rárá, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹgbẹ̀rún kan ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́nà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kò ní jẹ́ àbọ̀. 500 ní ó mú sí ìlọ́wọ́ àbáwọn. Tí ó bá wá jẹ́ ìlọ́po 3 ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ náírà. Ẹgbẹ́ ń sọ padà lówó ti fẹ́yìn. Ẹgbẹ̀jọ náírà ó ní 200 lọ́nà 8. 200 lọ́nà 8 ìyẹn ni 1,600. Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n tà sí ọgbẹ̀ wá. Tó bá wá ti di ẹ̀ẹ́dẹ́ ìyẹn ni pé ó ti dín. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ rẹ̀ ìyẹn. Ṣùgbọ́n òun ló yẹ kí Ọrẹolúwa gbà. Ṣùgbọ́n ó sọ Gẹ̀ẹ́sì tí a sì yọ àwa yọ ẹgbẹ̀ta náírà. Àwa yọ ẹgbẹ̀ta náírà kúrò nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ. Kí ló kù? Yóò kù. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló. Ìyẹn 900. Àpò 8. Àpò 4 àtààbọ̀. Tàbí bẹ́ẹ̀ kọ́ ni? Ó ní ìwọ bàbá. Ìbéèrè mélòó ni wọ́n gbà? Méjì. Ó sọ Gẹ̀ẹ́sì méjì. Ló wá lọ ní owó kú báyìí. Wọ́n ti náwó ní bó ṣe wẹ́. Ó ti náwó ṣe wẹ́. Ó wá kó ẹ̀yìn náírà.
600. àpò mẹ́ta ẹ di ẹ pàtẹ́wọ́ fúnra yín. 900. nǹkan tẹ́ ti kọ́ lónìí nǹkan tẹ́ ti kọ́ lónìí ẹ má fi jẹun Mo bá sọ èbó ń bẹ̀ ni. ẹ má fi jẹun kẹ́ ẹ má fi ṣe kí ni kẹ́ ẹ má mú lò ní gbogbo ìgbà. Ó ṣe kìnìún ayé náà wò ẹ ti gbọ́ kẹ́ ẹ má mú lò ní gbogbo ìgbà àmì ohùn sílébù. tọ́ ẹ̀yin èèyàn wa a ní rí wọn jù báyìí lọ. Ọmọ rẹ̀ ti jẹ́wọ́. èyí jẹ́ ìpèníjà gbogbo wa tí a jẹ́ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wa nílé àwọn ọmọ wa wọ́n á lọ sí ilé ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì náà ni wọ́n lọ sọ ilé ẹ̀kọ́. Èdè wa nílé ẹ̀kọ́ wọ́n á tún pè ní vernacular, ìyẹn ni pé èdè tí a fẹ́ tó máa wá tún délé come go sit kúkú láti máa sọ. Ẹ jẹ́ ká máa sọ èdè wa ká máa fi káwọn ọmọ wa. Kì í ṣe nǹkan tó kọ́ wọn ní Gẹ̀ẹ́sì nìkan náà mọ̀ bí lọ́wọ́ wọn. Ẹ pè wọ́n jókòó kí ni wọ́n kọ́ yín nínú èdè Yorùbá lóye, ǹjẹ́ wọ́n ti ń kọ́ yín ní èdè yín nílé ẹ̀kọ́ yín. Wọ́n jẹ́wọ́. Kí ni abd, kí ni fáwẹ́lì, kí ni kọ́nsọ́nàǹtì, kí ni àmì ohùn, torí àmì ohùn ṣe pàtàkì lórí ọ̀rọ̀ àti gbólóhùn. Ẹbí inú lọ́wọ́ yìí kí wá lápò. Tí ó bá sí àmì ohùn gbogbo ẹ̀ kò ní tọ̀ ẹ̀yẹ wa. Bí ẹ bá fẹ́ràn nǹkan táwọn ṣe lórí ètò ẹ tẹ̀lé wa ẹni pé ẹ subscribe sí ìkànnì wa ní Ojúlówó Yorùbá kí ẹ sì bá wa pín àwọn fọ́nrán wa káàkiri kájọ máa gbé àṣà ìṣe àti èdè wa kájọ máa gbé ní arugẹ. Bí ẹ bá sì fẹ́ ṣe onígbọ̀wọ́ wa tàbí ẹ fẹ́ polówó ọjà ní ọ̀dọ̀ wa ẹ kàn sí òǹkà ìbánisọ̀rọ̀ tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí WhatsApp kí a jọ ṣiṣẹ́ pọ̀. Ẹ ṣé a dúpẹ́. Kò ní bàjẹ́, orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ní orúkọ mi. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè